ǹjẹ́ àtúnkù dédé àsìkò yìí níbi yòówù kẹ́tì láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì àròlé bàbá 1010 TV2 níbi tá a ti mú ròyìn wá lájà balẹ̀ pẹ̀lú bí nǹkan bá ṣe ń lọ lórílẹ̀‐èdè nàìjíríà lókè òkun káàkiri orílẹ̀‐èdè àgbáláyé. ojú tẹ́ fún wò wá ojú náà ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wa etí náà kò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè. ìròyìn fún ti àsìkò yìí òun náà láṣẹ bẹ́ẹ̀ tá a mú wá sí etí ìgbọ́ àti ojú ìwòran ẹ̀yin olólùfẹ́ wa. olùkọ́ níròyìn yín kò yí padà, àyànfẹ́ Elédùmarè yín náà ni. ẹ gbọ́ kókó tí ń bẹ nínú ìròyìn tàsìkò yìí ṣáájú ká tó máa lọ. ẹni tó jẹ́ ajìjàǹgbara àti ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn lóbìnrin Aisha Yesufu ó ti ṣe bẹ́ẹ̀ sọ̀kò ọ̀rọ̀ padà sí ọ́fíìsì ààrẹ ilẹ̀ yìí lórí ìrìn àjò ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti igbákejì rẹ̀ náà. ní ìpínlẹ̀ Kwara, ọwọ́ àjọ EFCC èyàn àjọ tó ń rí sí ṣíṣe owó ìlú báṣubàṣu ó ti ṣe bẹ́ẹ̀ tẹ àwọn oníjìbìtì ayélujára 6 ní ìpínlẹ̀ ọ̀hún tí wọ́n sì ti dojú wọn kọ́lé ẹjọ́ báyìí. ọwọ́ ti tẹ ògbóǹtarìgì ajímọ̀gbé ṣòwò ẹrú èyí tí wọ́n ti ń wá láti bí ọdún 10 sẹ́yìn ní orílẹ̀-èdè Nàìjíríà àti orílẹ̀-èdè Ghana. ní ìpínlẹ̀ Èkó, ọwọ́jà omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù ló ti ṣe bẹ́ẹ̀ dé àwọn agbègbè kan tó sì ti fa súnkẹrẹ pàkẹrẹ ọkọ̀ ní ìpínlẹ̀ ọ̀hún. Èdùmàrè má mà jẹ́ kí a gba ibi tá a gbà wá ká gba bẹ̀ padà lọ sọ́run o. arákùnrin kan ló ṣe bẹ́ẹ̀ tó kú lójijì lẹ́yìn tó ní ìbálòpọ̀ pẹ̀lú olóṣò kan tán ní ìpínlẹ̀ Niger. ìjàmbá ọkọ̀ ojú pópó èyí tó wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun ti ṣe bẹ́ẹ̀ gbẹ̀mí ènìyàn 2 nínú èyí tí wọ́n ti jẹ́ ìyá àti ọmọ ní ìpínlẹ̀ ọ̀hún. ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà báyìí. ẹni tó jẹ́ ajìjàǹgbara àti ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn lóbìnrin Aisha Yesufu tó tún jẹ́ olóṣèlú ni ó ti ṣe bẹ́ẹ̀ sọ̀kò ọ̀rọ̀ padà sí ọ́fíìsì ààrẹ ilẹ̀ yìí lórí ìrìn àjò èyí tí ààrẹ àti igbákejì rẹ̀ tí wọ́n ṣe lọ. gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu bó ṣe fi léde lówùúrọ̀ yìí yún Báyọ̀ Ọ̀nánúgà tó sọ dímọ̀ wípé ayé ìjọba òní kò yọ sílẹ̀ pẹ̀lú bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu bóyá ṣe bẹ́ẹ̀ tẹ bàálù létí lọ ṣe ìsinmi ọlọ́sẹ̀ 2 nínú èyí tí igbákejì rẹ̀ Kashim Shettima tóun náà tó ti lọ ṣe ìpàdé ọlọ́jọ́ 2 kan ní orílẹ̀-èdè Sweden. ó wá sọ dímọ̀ wípé àyà àwọn méjèèjì ni kò yọ sílẹ̀ torí wípé ààrẹ ó ti yan àwọn èèyàn tí wọn yóò máa ṣojú rẹ̀ nígbà tí kò sí nílé. èyí ló sì wá fà á tẹ́ni tó jẹ́ ajìjàǹgbara àti ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ọ̀hún Aisha Yesufu tóun náà fi wá takò ọ̀rọ̀ tó sọ̀kò ọ̀rọ̀ tó ń fọ́ gíláàsì tó sọ padà sí Báyọ̀ Ọ̀nánúgà lórí ọ̀rọ̀ tó fi léde. ó ní kí ni àrítẹ́lẹ̀ nígbà tí wọ́n ń bẹ láyé, ó ní kí ni àrítẹ́lẹ̀ nígbà tí wọ́n ń bẹ ní orílẹ̀-èdè Nàìjíríà, ó ní ṣe bí fìdíhe lásán, ó ní ìjọba táwọn méjèèjì tí wọ́n ń lò oníbọ̀láyé wọn ti fẹ́ yọ sílẹ̀ tẹ́lẹ̀ rí nígbà tán bẹ ń lé gan wọn kò jámọ́ kankan á bọ́sibọ́sí ìgbà tí wọn kò wá sí nílé. Aisha Yesufu ló sọ̀kò ọ̀rọ̀ náà sí Báyọ̀ Ọ̀nánúgà tó jẹ́ olùdámọ̀ràn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ètò ìròyìn àti ìlànà àtẹ̀lé. ní ìpínlẹ̀ Kwara báyìí, ọwọ́ àjọ EFCC ti tẹ àwọn oníjìbìtì ayélujára tá a pọ̀ sí yàwúyàwú 6 ní ìpínlẹ̀ ọ̀hún tí wọ́n sì ti ṣe bẹ́ẹ̀ dèrò ilé ẹjọ́ báyìí. àjọ tó ń rí sí ṣíṣe owó ìlú báṣubàṣu àti jíjẹ owó ará ìlú ní ìjẹkújẹ ìyún EFCC ẹ̀ka ti ìpínlẹ̀ Kwara ó ní wọ́n ti sọ di mímọ̀ pé àwọn fi páńpẹ́ òfin mú oníjìbìtì orí ayélujára 6 nínú èyí tí wọ́n sì tún ti kọjú wọn sí ilé ẹjọ́ gíga ní ìpínlẹ̀ Kwara ọ̀hún. gẹ́gẹ́ bí àlàyé tí ẹni tó jẹ́ alukoro àjọ ọ̀hún èyí Délé Oyèwálé tó ṣe, ó sọ dímọ̀ wípé adájọ́ 2 ọ̀tọ̀ọ̀tọ̀ òní ó wà fún ìdájọ́ àwọn oníjìbìtì orí ayélujára tó jẹ́ 6 ọ̀hún nínú ètí àti rí adájọ́ Sulaiman Akanbi àti Adébáyọ̀ Yusufu. ó sọ di mímọ̀ wípé àwọn ènìyàn tí ọwọ́ bá ọ̀hún ó ní Idris Mohammed, Ismail Mustapha, Oyèkọ́lá Ọdúnayọ̀, Anthony Stephen, Tìmílẹ́yìn Adéníyì àti Ọláyíwọlá Ayọ̀mídé. ó sọ dímọ̀ wípé ní ọjọ́ 13 nínú oṣù keje sí ọjọ́ 13 oṣù kẹjọ
ó ní wọ́n fi páńpẹ́ òfin mú àwọn ènìyàn yìí tí wọ́n sì kọjú wọn sí ilé ẹjọ́ nínú èyí tí adájọ́ Suleiman Akanbi tó ti dájọ́ fún àwọn 4 ọ̀tọ̀ọ̀tọ̀ nínú èyí tí wọ́n sì sọ wípé ìgbẹ́jọ́ àwọn ènìyàn tó kù yúnmù ìgbẹ́jọ́ àwọn ènìyàn méjì tó kù Oyèkọ́lá Ọdúnayọ̀ àti Tìmílẹ́yìn Adéníyì ó ní wọ́n sún di ọjọ́ 14 nínú oṣù tá à ń lò lọ́wọ́ yìí nínú tó sì sọ di mọ̀ wípé àwọn méjì yìí ọ̀hún ó ní wọ́n dájọ́ ẹ̀wọ̀n ọdún 2 fún àti owó tó tó 1,100 náírà gẹ́gẹ́ bí owó ìtanràn lẹ́yìn tí wọ́n sì ti lọ sí ọgbà ẹ̀wọ̀n náà gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n ṣe wọ́n ní àwọn ènìyàn yìí ó ní wọ́n lu jìbìtì orí ayélujára nínú tí wọ́n ti gba owó lọ́wọ́ òyìnbó kan tí wọ́n díbọ́ fún gẹ́gẹ́ bíi pé àwọn jẹ́ obìnrin tí wọ́n sì fi tan òyìnbó ọ̀hún tí wọ́n fi gba owó ní ọwọ́ rẹ̀ wàyí o adájọ́ méjèèjì ló wà ní kọ́mọ̀ nsọ ní ọgbà ẹ̀wọ̀n kí wọ́n lọ máa gba fàájì fódìdí ọdún 2 bákan náà ni ó fún àwọn èèyàn kọ̀ọ̀kan láàrin wọn náà ní ẹ̀wọ̀n ọdún kan gbáko pẹ̀lú owó ìtanràn 1,100 náírà lẹ́yìn tí wọ́n rí ẹ̀rí máa jẹ́mi ìṣó lórí ẹ̀sùn tí wọ́n fi kan àwọn ènìyàn 6 ọ̀hún. Ọwọ́ ti tẹ ògbóǹtarìgì ajímọ̀gbésòwò ẹrú kan báyìí èyí tí àwọn ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà àti ti Ghana tí wọ́n ti ń wá láti bí ọdún 10 sẹ́yìn gẹ́gẹ́ bí àlàyé tí iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Ghana tí wọ́n fi síta lénìí wọ́n sọ dúnmọ̀ wípé arákùnrin kan tó jẹ́ sakọsabo èèyàn bíi Bobrisky ó ní wọ́n pe arákùnrin náà nínú tí wọ́n ti pe orúkọ rẹ̀ ní Pussy Mama tí wọ́n sọ dúnmọ̀ wípé ó ti jingiri nínú kó máa jí ọmọ gbé kó sì máa lọ fi wọ́n ṣe òwò ẹrú ní òkè òkun nínú tí wọ́n ti dárúkọ orílẹ̀-èdè Ghana àti orílẹ̀-èdè Mali pẹ̀lú àwọn orílẹ̀-èdè míì tó ti máa ń kó àwọn ọmọ lọ láti lọ fi wọ́n ṣe iṣẹ́ aṣẹ́wó àti òwò ẹrú wọn ni láti bí ọdún 10 sẹ́yìn tí wọ́n ti kéde rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tán wá lórí ayélujára ní gbogbo ìgbà tí wọ́n bá ti fẹ́ mú Pussy Mama yìí níṣe ni wọ́n sọ wípé ó máa ń lóògùn tí wọ́n ń pè ní jùjú tó sì já sí wípé kí àwọn agbófinró tó fi páńpẹ́ òfin mú báyìí àfifẹ́wù níṣe ni yóò ti dọ̀fẹ́ tí ó sì ti pòórá mọ́ wọn lójú wọn ni láti bí ọdún 10 sẹ́yìn làwọn ti ń tiraka láti fi páńpẹ́ òfin mú ṣùgbọ́n tó já sí wípé oògùn abẹ́nú gọ̀ǹgọ̀ òní ń lò tí fi ń ṣe ìṣújú fún àwọn agbófinró ọ̀hún báyìí ni ọwọ́ ṣe wá tẹ Pussy Mama ní agbègbè tí wọ́n pè ní nítòsí Accra tí ń ṣe olúùlú orílẹ̀-èdè Ghana ọ̀hún nígbà tí wọ́n sọ dímọ̀ wípé ó ti tó 1,300 ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó ti kó lọ ṣòwò ẹrú àti iṣẹ́ aṣẹ́wó lẹ́ni tó sọ di mímọ̀ pé níṣe ni yóò tàn wọ́n wípé iṣẹ́ tabua iṣẹ́ kékeré owó tabua ló wà fún yín níbi tí mò ń kó yín lọ yìí ṣùgbọ́n tó já sí wípé tí wọ́n bá ti débẹ̀ níṣe ni ọ̀rọ̀ máa ń yí padà tó sì máa ń sọ wọ́n di aṣẹ́wó wọ́n sọ di mọ̀ wípé ilé ẹjọ́ tó wà ní Kasua Ofako Zaikot ó ní wọ́n ti gbé lọ báyìí ní ọjọ́ 9 nínú oṣù tá a wà yìí nínú èyí tí wọ́n sì ti sọ di mímọ̀ pé wọ́n ti sún ìgbẹ́jọ́ rẹ̀ sí ọjọ́ 18 nínú oṣù tá a wà yìí wàyí ò níṣe ni àjọ tó ń rí sí ètò ìrìnnà láàrin orílẹ̀-èdè Nàìjíríà àti ti Ghana ni wọ́n ti wá rọ orílẹ̀-èdè ọ̀hún pé kí wọ́n ya ikọ̀ ojúlá alákànfin sọ́rí kí wọ́n sì tètè ṣe ìgbẹ́jọ́ rẹ̀ pàápàá kó má bàa tún máa lo oògùn ìṣújú àti bó ṣe ń pòórá látẹ̀yìnwá kí ọwọ́ bá padà bá kó sì lè jìyà ẹ̀ṣẹ̀ rẹ̀ èyí tí ó wà lọ́rùn rẹ̀ náà. Ní ìpínlẹ̀ Èkó ọwọ́jà omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù ló ti ṣe bẹ́ẹ̀ dé àwọn agbègbè kan ní ìpínlẹ̀ ọ̀hún báyìí pẹ̀lú bí òjò àrọ̀rọ̀dá kan bó ṣe rọ̀ ní èní tí ń ṣe ọjọ́ 17 inú oṣù tá a wà yìí níṣe ni gbogbo òpópónà èyí tó wà ní Ọjọ́ta sí Yábà ni ó ti kún fún ọ̀pọ̀lọpọ̀ omi nínú ètò ti ṣe ìdádúró fún àwọn tí wọ́n lọ síbi iṣẹ́ òòjọ́ wọn tó ní kúlùkù sì padà sílé látàrí pé wọn kò fẹ́ rọ́ọ̀lù omi ọ̀hún pẹ̀lú bí omi náà bí ó ṣe kún lẹ́múlẹ́mú kó má bàa fa wàhálà àti làásìgbò fún wọn ní agbègbè náà. Èdùmàrè má mà jẹ́ kí a gba ibi tá a gbà wá lọ sọ́run o. Arákùnrin kan ló ṣe bẹ́ẹ̀ tó kú lójijì lásìkò tó ní ìbálòpọ̀ tán ní ìpínlẹ̀ Niger. Arákùnrin tí kò sẹ́ni tó mọ àmì ìdánirẹ̀ mọ̀ lásìkò tá a fi ń kó ìròyìn jọ ó ní wọ́n sọ dímọ̀ wípé ó jáde láyé lẹ́yìn tó ní ìbálòpọ̀ pẹ̀lú òṣìṣẹ́ aṣẹ́wó kan tí wọ́n ń pè ní olóṣó ìyún ní ilé ìtura tó wà ní ọjà Paiko ìjọba ìbílẹ̀ Paikoro ní ìpínlẹ̀ Niger
gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún Wàsíù Abíọ́dún bó ṣe fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀. Ó ní arákùnrin ọ̀hún ó ní kò sí àmì tí ènìyàn lè fi dá mọ̀ pẹ̀lú bí kò sí ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí kò sì tún ní káàdì ìdánimọ̀ kankan lára, tó já sí wípé wọ́n sọ dímọ̀ pé ó gbé olóṣó wá sí inú ọjà tó jẹ́ ilé ìtura tó wà ní inú ọjà náà tó jẹ́ ti ìjọba ìbílẹ̀ inú ọjà ọ̀hún, tó sì já sí wípé lẹ́yìn tí ó ní ìbálòpọ̀ tán níṣe ni arábìnrin tí ó gbé gẹ́gẹ́ bí òṣìṣẹ́ aṣẹ́wó ọ̀hún ló sọ di mọ̀ pé lẹ́yìn tí àwọn jọ ní ìbálòpọ̀ táwọn ṣe eré èyàn tán níṣe ni ó wá ń wọ ṣòkòtò rẹ̀. Lásìkò tó ń wọ ṣòkòtò náà ó ní wọ́n sọ di mímọ̀ pé ó dédé wó lulẹ̀ wí tí wọ́n sì gbé dìgbàgbà lọ sí ilé ìwòsàn tó wà nítòsí níbi tí wọ́n ti kéde rẹ̀ gẹ́gẹ́ bíi pé ó ti jáde láyé. Aṣọ kò bá ọmọ yẹn mọ́, ọmọ yẹn rẹ̀ ó sì ti rìn òwò ọjà. Alukoro wa tẹ̀síwájú wípé wọ́n ti ń ṣe ìwádìí lórí ní tó ṣokùnfà ikú rẹ̀, bẹ́ẹ̀ ni wọ́n ti fi páńpẹ́ òfin mú òṣìṣẹ́ aṣẹ́wó èyí tí wọ́n jọ ní nǹkan papọ̀ ọ̀hún kó tó di wípé ẹ̀mí bọ́ ní ọwọ́ rẹ̀. Wàyí o, wọ́n kéde wípé gbogbo ẹnikẹ́ni tó bá mọ arákùnrin náà kó tètè sọ fún àwọn mọ̀lẹ́bí rẹ̀ pẹ̀lú bí kò sí àmì ìdánimọ̀ kankan tí wọ́n lè fi júwe rẹ̀ mọ́ ẹnikẹ́ni. Ìjàmbá ọkọ̀ ojú pópó tó wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun àti ṣe bẹ́ẹ̀ gbẹ̀mí ìyá àti ọmọ kan báyìí nígbà tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ dáná sun arákùnrin tó wa ọkọ̀ náà ní ìwàkuwà. Olúlu ìpínlẹ̀ Ọ̀ṣun tí ń ṣe Òṣogbo lágbègbè tí wọ́n pè ní Powerline ní ìtòsí Ọ̀tẹ̀ fún ó ní ìṣẹ̀lẹ̀ náà ti wáyé ní ọjọ́ àìkú Sunday tá a lò sẹ́yìn yìí. Ó ní wọ́n sọ dímọ̀ pé ìṣẹ̀lẹ̀ náà ó wáyé pẹ̀lú bí wọ́n ṣe sọ dímọ̀ pé ọmọ tó wa ọkọ̀ tí wọ́n pè ní afurasí Yahoo tó wa ọkọ̀ Lexus ó ní ó ṣe bẹ́ẹ̀ tó lọ ya pa ìyá àti ọmọ rẹ̀ ní agbègbè ọ̀hún. Bí wọ́n ti sọ dímọ̀ látẹnu àwọn tí ọ̀rọ̀ náà sojú rẹ̀, wọ́n sọ dímọ̀ wípé ó wa ọkọ̀ náà ní ìwàkuwà nínú ètò ti ya ọwọ́ lọ wá pa àwọn tí wọ́n jẹ́ ìyá àti ọmọ ọ̀hún tọmọ náà sì gbé kuru jẹ ní wàràǹsẹ̀sà nínú èyí tí wọ́n ti sọ dímọ̀ pé wọ́n gbé ìyá náà dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn ṣùgbọ́n nígbà tí wọn kò rí ìtọ́jú fún un níṣe ni ìyá náà padà jáde láyé. Ìtẹ̀síwájú àlàyé àwọn tí ọ̀rọ̀ náà sojú rẹ̀ níṣe ni wọ́n bínú sun ọkọ̀ ọmọ Yahoo ọ̀hún tó sì júbà ìhòòrò tó fi ẹsẹ̀ fẹ́ náà bá dáná sun ọkọ̀ rẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní ìṣẹ̀lẹ̀ náà ni ó ti ṣẹlẹ̀. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí. Ṣáájú ká tó máa lọ ẹ gbọ́ kókó tá a ṣe bẹ́ẹ̀ tá a tún mẹ́nu bà lẹ́ẹ̀kan sí i. Ẹni tó jẹ́ ajìjàǹgbara àti ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn lóbìnrin Aisha Yesufu ó ní ó ti sọ̀kò ọ̀rọ̀ padà sí iléeṣẹ́ ààrẹ ilẹ̀ yìí lórí ìrìn àjò ààrẹ àti igbákejì rẹ̀ tí wọ́n ṣe. Ní ìpínlẹ̀ Kwara, ọba àjọ EFCC lásọdímọ̀ pé ó ti tẹ àwọn oníjìbìtì ayélujára 6 ní ìpínlẹ̀ ọ̀hún tí wọ́n sì ti dèrò ọgbà ẹ̀wọ̀n báyìí. Ọwọ́ ti tẹ ògbóǹtarìgì ajíọmọgbésòwò ẹrú èyí tí wọ́n ti wá láti bí ọdún 10 sẹ́yìn ní orílẹ̀-èdè Nàìjíríà àti orílẹ̀-èdè Ghana. Àsọdímọ̀ pé ní ìpínlẹ̀ Èkó, ọwọ́jà omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù wọn ló ti ṣe bẹ́ẹ̀ dé àwọn agbègbè kan ní ìpínlẹ̀ ọ̀hún. Àní kí Èdùmàrè kó má jẹ́ ká gbabi tá a gbà wá lọ sọ́dún àrèmábọ̀ pẹ̀lú bí arákùnrin kan bó ṣe pàdé ikú rẹ̀ lójijì lẹ́yìn tó ní ìbálòpọ̀ pẹ̀lú olóṣó ní ìpínlẹ̀ Niger. Ìjàmbá ọkọ̀ tó wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun gbẹ̀mí ènìyàn 2 nínú èyí tí a ti rí ìyá àti ọmọ tí wọ́n sì dáná sun ọkọ̀ ọmọ Yahoo tó ṣekú pa àwọn méjèèjì ọ̀hún. Títí dìgbà tá a tún padà máa mú ìròyìn mi wá, ẹ má gbàgbé láti bá wa subscribe sórí ìkànnì yìí kẹ́ lè máa rí mi wò kẹ́ sì lè máa rí mi gbọ́ lóòrèkóòrè. Gbogbo èyí tó bá kàn wá jù nínú àwọn ìròyìn tá a mẹ́nu báyìí, ẹ má gbàgbé láti fi sínú comment section yín, á sì dá yín lóhùn ní wàràǹsẹ̀sà. Títí dìgbà náà, a kú iṣẹ́ látàárọ̀.